ṣé ẹ mọ̀ wípé ilé tí ẹ̀ ń kọ́ fún wọn yẹn ẹ̀ ń kọ́lé yẹn síbi tí wọ́n ń pè ní Agbala Gabriel. Ilé yẹn àwọn tẹ̀ ń kọ́ fún wọ́n máa gbé ibẹ̀ fún ìgbà tí ẹ̀mí wọn bá fi wà láàyè ni. Tó bá ti kú Agbala Gabriel ẹ máa lé gbogbo fámìlì wọn kó ń bẹ́ o. Adaba Sioni ti tú àṣírí o lórí ọ̀rọ̀ pásítọ̀ Agbala Gabriel àti gbogbo bí wọ́n ṣe ń dùpò àwọn èèyàn tí wọ́n fi ń kọ́lé tara wọn. Òun náà ni Adaba Sioni ti sọ nínú fọ́nrán tẹ́ máa wòye. Ọ̀rọ̀ yìí lágbára wípé báwo lẹ ṣe máa lẹ́ kọ́lé fáwọn èèyàn tó dẹ̀ jẹ́ pé orúkọ yín ló wà lórí land survey. Ẹ máa gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ lẹ́nu Adaba Sioni lórí ọ̀rọ̀ pásítọ̀ Agbala Gabriel. Gbogbo oríṣiríṣi nǹkan tó ti ń ṣẹlẹ̀, ẹ gbọ́mọ kan dé ẹnu ọ̀nà chọ́ọ̀chì, ẹ gbé wọnú chọ́ọ̀chì, kí ló dé tẹ́ ẹ gbé dẹnu ọ̀nà chọ́ọ̀chì, kí àṣírí wo ló wà ńbẹ̀? Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ lórí ọ̀rọ̀ pásítọ̀ Agbala Gabriel. Báwo ni Muyideen ṣe dé ọ̀dọ̀ Agbala Gabriel? Ta ló mú dé ọ̀dọ̀ Agbala Gabriel tí gbogbo èèyàn fi rò wípé Muyideen ló ní ilé tí wọ́n kọ́ fún? Ọ̀rọ̀ ti jáde o, Adaba Sioni ló tú àṣírí yìí o. Adaba Sioni bínú gan-an, ó sọ̀rọ̀, ó ní báwo làwọn èèyàn ṣe máa ṣiṣẹ́ nínú òtútù tí wọ́n máa ṣiṣẹ́ lọ́sàn-án lóru tó jẹ́ pé owó yẹn wọ́n ní wọ́n fẹ́ fi kọ́lé fún èèyàn kan tó dẹ̀ jẹ́ wípé Agbala Gabriel náà ló ní gbogbo ilé. Ọ̀rọ̀ pọ̀, ẹ gbọ́ gbogbo àrẹ́njí gbogbo bí wọ́n ṣe ń ṣe ètò yẹn, gbogbo ẹ̀ ni Adaba Sioni sọ nínú fọ́nrán tí màá mú wá fún yín yìí. Welcome to Digi Nigeria. Remember to like, share and follow us. Ẹ já gbọ́ àwọn àṣírí tí Adaba Sioni tú lórí ọ̀rọ̀ pásítọ̀ Agbala Gabriel. Ẹ já gbọ́. Pásítọ̀ Gabriel tó ń fi ọ̀rọ̀ dúdú gbowó lọ́wọ́ àwọn tí ó ń gbowó lọ́wọ́ ẹ̀. Wàhálà ti ẹ̀ nìyẹn. Ṣùgbọ́n mo fẹ́ sọ fún pásítọ̀ Gabriel wípé ṣé ìpè tọ́lárun pè yín sílẹ̀ ń ṣe yìí sà? Èmi ò bá yín jà o lórí pé ẹ̀ ń gbowó, ṣùgbọ́n màá tún bá yín jà nítorí pé ẹ ti ń fi gbígba owó ọ̀hún ẹ ti fi ń wọ̀n fáwọn èèyàn pé ẹ ti fi ń lo jìbìtì. Ẹ má bínú o, pásítọ̀ Agbala Gabriel, ẹ ti fi gbígba owó yín yìí, ẹ má bínú, ẹ ti fi ń wọ̀n pé ẹ ti fi ń lo jìbìtì. Lójú ara yín ẹ rí pé Muyideen is a season film tí wọ́n ní wò tán bíi tèmi náà tí mo yọ lẹ́yìn. Màámi esabod abọ́dẹrìn ojú òní tì yín o. Mi ò lè sọ wípé àrẹ́njí miracle ni ọ̀rọ̀ Muyideen bá dé. Tí n bá wo fídíò yẹn dáadáa, Agbala Gabriel ò mọ Muyideen rí. Ó wá ṣeéṣe kó jẹ́ pé àwọn tó wà nínú mọ́tò lọ́jọ́ yẹn mọ Agbala, àwọn tó wà nínú mọ́tò lọ́jọ́ yẹn wọ́n mọ Muyideen rí. Torí pé nínú ọ̀rọ̀ tí Star Lady sọ lọ́jọ́ yẹn, Olóhùn wà ń bẹ̀ níjọ́ tí wọ́n pàdé Muyideen. Òun nìyẹn o, ọ̀rọ̀ àṣírí lẹ̀ ń gbọ́ yìí o. Ó ṣeéṣe kó jẹ́ pé Star Lady fúnra rẹ̀ ló múṣẹ́ Muyideen wá fún Agbala Gabriel. Agbala Gabriel o, Agbala Gabriel o, alàgbà, mi ò fẹ́ bú yín ní àṣálẹ́ yìí o, ṣùgbọ́n ẹ má hùwà jìbìtì mọ́. Tẹ́ bá hùwà jìbìtì, ẹ má hùwà jìbìtì mọ́ o. Kò sí owó kan tí mo béèrè lọ́wọ́ yín, bẹ́ẹ̀ kò sí nǹkan kan tí mo béèrè, mi ò mọ̀ yín rí mi kankan. Ṣùgbọ́n mo rí pé ẹ̀ ń ran àwọn èèyàn lọ́wọ́. Mo rí pé ẹ̀ ń ran àwọn èèyàn lọ́wọ́. Òun ni mo fi láìkí yín. Ṣùgbọ́n má yẹ ká tọra wa. Kò sí ìrànlọ́wọ́ kan tẹ́ ń ṣe fún wọn o. Ṣé ẹ mọ̀ wípé ilé tí ẹ̀ ń kọ́ fún wọn yẹn, ẹ̀ ń kọ́lé yẹn síbi tí wọ́n ń pè ní
Agbala Gabriel. Ilé yẹn àwọn tẹ̀ ń kọ́ fún wọ́n máa gbé ibẹ̀ fún ìgbà tí ẹ̀mí wọn bá fi wà láàyè ni. Tó bá ti kú Agbala Gabriel ẹ máa lé gbogbo fámìlì wọn kó ń bẹ o. Ẹ̀yin lẹni lé o. Ẹ má wàá lo ọpọlọ yìí fi kó ọrọ̀ jọ lénìí kí ẹ sì kú lénìí láì mọ ẹni tó máa jèrè ọrọ̀ náà lọ́la. Agbala Gabriel Bíbélì sọ wípé aṣiwèrè kó ọrọ̀ jọ nígbà tí ò mọ ẹni tó máa lò ó. Agbala Gabriel mi ò sọ pé ẹ kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run o, ṣùgbọ́n ẹ stọ́ọ̀pù ìwà jìbìtì yẹn. Ìwà jìbìtì ní lóòótọ́. Ẹ mọ Muyideen lójú ọ̀nà ẹ pè wá ṣọ́ọ̀ṣì yín ẹ kọ́lé fún lórí íńtánẹ́ẹ̀tì lẹ́ti gbowó tẹ́ fi kọ́lé. Ẹ tún fẹ́ ní ẹ fẹ́ ṣègbéyàwó lórí íńtánẹ́ẹ̀tì náà ni ẹ tún fẹ́ ní pé wọ́n fẹ́ ṣe yín èlò lọ́fẹ́ fi ṣe yín alàgbà. Ẹ ti ń hùwà olórí burúkú o. Ẹ ti ń hùwà ẹni ègbé. Ẹ ti bìlíìfù pé níbi ṣáríìtì yẹn lẹ́yìn ti fẹ́ máa jẹ. Ẹ fẹ́ máa fi ìdààmú àwọn èèyàn kan ẹ fẹ́ máa fi lọ́lá. Ìbànújẹ́ ọjọ́ alẹ́ ni o. Gbogbo ẹni tó bá di fi ìbànújẹ́ ẹlòmíì fi ṣògo yóò padà ní ìbànújẹ́ ni. Alàgbà Agbala Gabriel látẹ̀ní lọ ẹ jẹ́ kí ìwàásù yín ìwàásù jíjèrè ọkàn ẹ jẹ́ kó pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ju kẹ́ máa tọrọ owó lọ. Ẹ má sọ̀rọ̀ yín di fáin bara wòlíì lórí íńtánẹ́ẹ̀tì. Ẹ ń ṣe fáin bara ẹ ń ṣe fáin bara ẹ mà ti dé UK. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ẹ tún ṣe fáin bara ẹ tún wọ Amẹ́ríkà. Alàgbà Agbala Gabriel, I'm giving you the last warning. Ẹ jẹ́ kí ìwàásù yín ìwàásù gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run gẹ́gẹ́ bí jíjèrè ọkàn fọ́lọ́run ẹ jẹ́ kó pọ̀ lórí social media ju kẹ́ máa tọrọ owó lọ. A máa gbọ́ owó òun di 1 million báyìí, owó òun di 1.3 million, owó òun di 1.4 million. Ṣé gbogbo owó yẹn lẹ̀ ń ná fáwọn tí ẹ̀ ń gbọ́ tẹ́ ń forúkọ ọmọ gba owó? tó wọ́n lẹ́ ti gbọ́ yìí o tabarẹ́ni tó ní experience kan tàbí èkejì pẹ̀lú pásítọ̀ Agbala Gabriel ẹ jẹ́ á mọ̀ kí lè ro tiyín lórí ọ̀rọ̀ tó ń lọ yìí. Ṣé gbogbo àwọn tí wọ́n kọ́lé fún yẹn gangan náà nílé? Ṣórúkọ wọn ló wà lórí land survey? Ṣórúkọ wọn ló wà gẹ́gẹ́ lórí rìsíìtì pé àwọn náà nílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Kí làwọn ohun tẹ̀yin mọ̀ táwo ò tí ì mọ̀ tẹ́ ẹ fẹ́ ká mọ̀? Remember to like, share and follow us. Drop your comment. Thanks for watching.